lára wọn wọ́n fi ìsìláàmù bóra ní o ṣùgbọ́n kò sí ìsìláàmù lára wọn wàláhì wọ́n wà wọ́n sì ń bẹ àwọn tẹ́ bá sì rí bẹ́ẹ̀ yẹyẹ tẹ́ bá fẹ́ fún wọn yẹyẹ wọn torí Kùránì ò sí lára wọn àáfàá tẹ́ ẹ bá ti ń ká nǹkan orí èèyàn mọ́ lọ́wọ́ tẹ́ ẹ bá ti ń ká nǹkan muharramat tọ́lọ́run ṣe léèwọ̀ tẹ́ ẹ bá ti ń ká lọ́mọ lọ́wọ́ tọ́yọ ọwọ́ ọlọ́pàá bá tẹ̀ àwọn ò ní káànú rẹ̀ ní tó mọ̀ ẹ̀jẹ̀ ló pa tọ́lọ́run kọ́ nìyẹn ó kàn fi ìsìláàmù fẹ́ fi sọ̀nà ni ìsìláàmù sí lára ẹ̀ wọ́n ìsìláàmù bari'un minhu ìsìláàmù ti bọ́ pá bọ́sẹ̀ kú lára ẹ̀ bọ́t àwọn kan ń bẹ tó yá sí pé wọ́n kú wọn pọ̀ ni ṣé rúmìrú mẹ́kàzì ṣé wọn àwọn ẹlẹ́bàá bí rárá àdá kẹ́nìkan wá lóun fẹ́ rí wọn fín kẹ́nìkan wá lóun fẹ́ kàn wọn lábùkù ṣé àwọn ẹgbẹ́ fún Ọlọ́run ní obìnrin sóńtọ̀ àbírò àwọn èèyàn bẹ́ẹ̀ tí wọ́n jẹ́ àwọn àfáà ńláńlá tó jẹ́ àti ìjà sí pé àwọn òyìn ṣe wọ́nranwọ́nran wọ́n rìnrìn àbùkù wọ́n rìnrìn ìdọ̀tí ẹ̀yin ọ̀pọ̀lọpọ̀ ìmáàmù ẹ̀ ń dójú tì wá ọ̀pọ̀lọpọ̀ rìnrìn ìdọ̀tí ẹ̀yin àfáà kan bẹ́ẹ̀ sí pé ẹ̀ ń dójú tì wá ẹ̀ rìnrìn ìdọ̀tí àfáà náà ti ń lọ agboléré àfáà náà ti ń lọ ọ̀dọ̀ àwọn onífá àfáà ti ń lọ ọ̀dọ̀ àwọn eléré tí ó máa jó níwájú eléré láti pé ọtí ni wọ́n tò kalẹ̀ yìí níbi tán tọ́tí sí ṣérú ẹni tó lọ bí tán tó ọtí sí yìí ṣé àpọ́nlé ó wà lára ẹ̀ kò lè sápọ́nlé àbùkù náà ni ó bá bọ̀ mbẹ́ àfáà tí ń ṣe Yahoo àfáà náà tí ń ṣe Yahoo tó ń gba owó olówó mọ́ tiẹ̀ òun náà sì lóun kọ́ ńlá òun náà lóun ra mọ́tò àtúbọ̀tán kọ́ àtúbọ̀tán lágbà Ọlọ́run já àtúbọ̀tán ó dá àfáà ń gbé cocaine àìmọye àwọn èèyàn dá sí pé ọ̀pọ̀lọpọ̀ owó ni wọ́n ń wá wọn ẹ̀dútọ́ lọ́hùn mọ́ ṣùgbọ́n ẹ má rò tàwọn tí wọ́n ń ṣe ìbàjẹ́ tí wọ́n pọ̀ yẹ ẹ rò tàwọn kọ̀ọ̀kan tọ́lọ́hun ṣe ń tijú ayé mọ́ lára nítorí wọn dá sí pé wọ́n dútọ́ lọ́hùn sharabuhum halal wa akluhum halal walibasuhum halal ìjíjẹ wọn halali ni mímu wọn halali ni aṣọ tó ń wọ̀ halali ni a lè fi wí àwọn tó yá sí pé wa malibasuhu haramu wa mashrabuhu haramu wa mat'amuhu haramu fa anna yustajabu lahu ẹ lè fi wí àwọn tó yá sí pé oúnjẹ tó ń jẹ haramu ni torí owó tó fi ra owó ẹ̀jẹ̀ ni ẹ lè fi wí àwọn tó yá sí pé omi aṣọ tó ń wọ̀ owó haramu owó tí ò mọ́ ló fi ra ẹ lè fi wé ẹ lè fẹ́ ọ̀dọ́ sí pé gbogbo gbísí ayé wọn ibùsùn wọn haramu ni báwo lọ́lọ́run ṣe fẹ́ gbàdúrà ọ̀rọ̀ tọ̀ báwo lọ́lọ́run ṣe fẹ́ pọ́n wọn lé báwo làwọn èèyàn ṣe fẹ́ pọ́n wọn lé so látara àdí eléyìí àwọn tó jẹ́ ní àpọ́nlé sì kú o nínú àwọn àfa ká mọ́ fojú ẹ̀ gbogbo wọn o ẹni tẹ́yìn bá pọ́n lé tẹ́ bá padà rí pé ní àbùkù ní ajá sígbẹ́ ní àbùkù ní tó bá wùwà àbùkù ẹ̀yẹn kọ́kọ́ pọ́n lé náà tó bá padà tẹ́ bá padà àṣírí á tú sí lọ́wọ́ pé àṣebó ti rí lélẹ̀ so ẹ dákun ká mọ́ sórí ibú látara àfáà míì tí wọ́n kù tó yá pé ní Ọlọ́run ni wọ́n kù lórílẹ̀ o àwọn ẹmọ́ wo tàwọn in tó fa tọ́pọ̀lọpọ̀ fi wọlé síbi pé kìníkan ẹlẹ́bọ làwọn àfáà kìníkan ni wọ́n igbá ni àwo ni tó fa nìyẹn o amúnibú ni lọ́pọ̀lọpọ̀ nílòótọ́ o wọ̀láì ó ti wá di pé táfà bá lọ ní ọ̀nà express ká tó dé bí ẹlòmí ń lọ lọrin bí ẹlòmí ń lọ Ìbàdàn bí ẹlòmí ń lọ Òṣogbo bí ẹlòmí ń lọ Abẹ́òkúta bí ẹlòmí ń lọ Ìṣẹ́yìn Ṣakí Ọ̀yọ́ gbogbo àwọn ìlú ká máa lọ kó já sí pé àáfà tán bá ti rí tẹ́lẹ̀tẹ́lẹ̀ wàláì tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí wọ́n bá rí àáfà tọ́lọ́pàá bá rí àáfà wọn ò ní dáwọn dúwà ní ẹ̀yin ẹni Ọlọ́run assalamu alaikum ẹ máa lọ sà ẹ máa rí ẹ máa lọ sà bọ̀tí nísìn tí àáfà bá lọ tán bá ti kọ́kọ́ rí pé àáfà ni ó dé fìlà
wàláì àfà ẹni wọn kọ sáàṣì dáadáa ń sáàṣì mọ́tò ẹ̀ wàláì tán bá rí ọṣẹ kékeré ọṣẹ dúdú ní ẹ̀yìn bútu àfà mi wọ́n yí mọ́ lọ́wọ́ tán bá rí nǹkan mi wàláì làzim ọdún kan mo ń lọ sí mo gbé ìyàwó mi mo gbé wá sẹ́kọ̀ọ́ àjọlọ̀ lọ́rin mo wá gbé wá padà sílé lẹ́kọ̀ọ́ ọmọ ẹ̀ tó gbé dání ìyẹn ọmọ tèmi ó ti yàgbẹ́ sínú pampasì ó wá change pampasì yẹn instead of kóhun ti ẹ̀ jù sínú gbó òun ò jù sínú gbó òun bá sọ sí ẹ̀yìn bútù èmi ò tí ẹ̀ mọ̀ kankan wallahi alazim òun bá sọ sẹ́yìn bútù èyí tí mo fi wọ́n pé ṣé ọ ti mú fọwọ́ kékeré mú ọ̀rọ̀ àfà báyìí èmi jọ́kejì mo ní exam mo wá gbé mọ́tò straight mo ń padà lọ sí Ìlọrin mo dé tá bá kọjá Ọ̀yọ́ yìí ká tó dé Ògbómọ̀ṣọ́ ọjà kan wà níbẹ̀ kí n tó débẹ̀ báyìí àwọn ọlọ́pàá ẹ̀ ọba dá mi dúró ọ̀rípa fà ní mi wà láwọn dá mi dúró gbára sí pé mo dé fìlà abẹ́rẹ́ ayé aláwọn fẹ́ chẹ́kì bútù mi pampasì tí àwọn mi jù sẹ́yìn bútù wọ́n bá rí ọ́nà kí lè léyà fà wọ́n ni pampasì ní ó ti jù lánàá mo kàn fẹ́ mú fẹ́ sọnù ara ẹ má sọnù ọmọ tó lo pampasì gbọ́lẹ̀ gbé sí wàláì wọ́n kọ́kọ́ rí ẹ̀rín náà kí ló fa ẹ̀rín wàláì wọ́n kọ́kọ́ rí ẹ̀rín mo ní ọmọ tó lo pampasì bó mo gbé sí ọmọ mi ló lo pampasì tí ìyá rẹ̀ jù sẹ́yìn mo ní ìyá rẹ̀ mo lọ drop sí kò ó yẹ pé ìyá rẹ̀ fún àǹsẹ̀ ó wá pé ìyàwó mi lọ́dún náà ó wá bá wọn sọ̀rọ̀ odò ọba jazakumullahu khairan àwádìí sàlámà Rashid ẹ̀ṣẹ̀un odò ọba bá pé àwọn òmìtọ̀ sórí wà tí ó dà tó wù nígbà tó yọ wọ́n pàṣẹ nídìí ọmọ wá jù sí ẹ̀yìn búùtù sẹ́rẹ̀ kó jù sínú igbó kí ló tún fẹ́ fi ṣe ọ̀pọ̀ òórùn ló máa dá sílẹ̀ fẹ́mi inú mọ́tò ni èmi rẹ̀ ti ń gbọ́ pé kíní kan sẹ́ǹtì bákanbákan nínú mọ́tò àmọ́ ń gbà táwọn ọlọ́pàá náà fẹ́ bá mi sanitize mọ́tò mi ọlọ́run ló ní adá mi dúró náà tẹ́lẹ̀ ni wọ́n á pè ìyá ìpè báyìí ọgbọ́ báwọn ọlọ́pàá sọ ẹgbọ́ ṣe mọ ẹni yìí rí kí lórúkọ ṣàdárúkọ mi kíní kan pé a rí pampasì ọmọ tẹ̀ jù sínú kíní igbá wo ọlẹ́lẹ́yìn ìyàwó tẹ̀ jù síbẹ̀ ṣé lóòótọ́ ni bẹ́ẹ̀ ni èmi ni mo ṣe mistake jù síbẹ̀ nǹkan kan ọ̀nà òkè àwọn ẹ̀ máa bínú ẹ̀ máa lọ mú ní àṣẹ ilé ìṣe ẹjọ́ yín mọ̀kọ́ báwọn ará àwọn èèyàn wa ni wọ́n sọ̀rọ̀ àwọn dàbẹ́ tẹ́lẹ̀ wọn ní dá wa dúró wọn ní dá àfà dúró but ní sìn àfà ni wọ́n kọ́ dá dúró wọ́n sì sáṣàfà wọ́n sáṣàfà ti báàgì ni o kódà gbogbo ibi tá a bá ń gbé extra tire sí gbogbo ẹ̀ ni wọ́n wò fínífíní kí ló fà ṣe báwọn àfà ni wọ́n sọ̀rọ̀ àwọn kalẹ̀ àwọn àfà ni wọ́n ń tójú bọ̀ bọ̀kúbọ̀ àwọn àfà ni wọ́n wọ́wà kúwà náà fẹ́ lówó òjijì àwọn àfà ni wọ́n náà fẹ́ di olówó kán máa pe àwọn ọmọ olówó káwọn máa pe àwọn ọmọ olówó pé àwọn náà lówó káfà máa sọ pé lówó lòun owó iṣẹ́ wo ló ń ṣe káfà máa ní àwọn olówó lèmi ní owó tán fún ẹ téèyàn bá ń ṣiṣẹ́ yá ó ní kọ́mpìnì kò sábúrú mẹ́kí ẹ̀ já fa kó wá ní kọ́mpìnì ẹ̀ ó lè pèrè lólówó ńgbà náà bọ̀ tí ò níṣẹ́ ò ṣàbọ̀ wọ́n á sọ pé olówó ni ẹ́ so ìwọ ẹ̀yin lẹ fà á tí wọ́n fi sọ wá di ẹni àbùkù láwùjọ ṣùgbọ́n mi ò sí lára ẹ̀yin alábùkù torí mi alápọ̀nlé lè mi torí mi ò wù àbùkù fèyí jà rámù mi ò ń súnmọ́ bí haramu ìtọ́lọ́wọ́ ní ká bọ́ súnmọ́ alhamdulillah èmi náà lẹ́sẹ̀ ibi tí mo ń ṣe ń bò mí o ilà lámọ́mọ́ àwọn làmọ́mọ́ kò sẹ́ni tí ó ń ṣe ní bó tilẹ̀ òkó mọ̀ ṣùgbọ́n ìyá àfáà yẹ lọ dúró dédé ẹ̀yin lẹ fà á táwọn kan fi l'opportunity ẹ̀ máa sọ̀rọ̀ sáwọn tí wọ́n mọ́wọ́ mẹsẹ̀ ìgbà lágbájá ẹlẹ́bọ ni lágbájá oníkìní kan ni ó lè ní 419 ní àwọn 419 yìí sì ní wọ́n rí wọn mú o àwọn tí wọ́n ń gbé tí wọ́n ń lo nǹkan èèwọ̀ yìí wọ́n rí wọn kọ́ pariwo wọn ṣùgbọ́n
ọlá pé èèyàn lórúkọ wọ́n wá gbé síwájú wọ́n wá máa bà lórúkọ jẹ́ àwọn olè ní kíní kan ní ẹlẹ́bọ ní kíní ìgbà ta ló fà ẹ̀yin yìí lẹ fà ẹ̀yin yìí lẹ fà ẹ lọ kú òǹbí rádaràda ẹ súnmọ́ lọ́hùn bó láti lu Al-Qur'ani dé ẹlòmí lu ẹbu títí ikùn rẹ̀ ẹbu ló pa ẹlòmí ẹbu òun ló ẹbu lílò òun ló sọ ẹlòmí di alárùn nínú ikùn ẹ̀ tó di àrùn tárùn wà nínú ikùn ẹ̀ òun ló jẹ ẹ̀dọ̀ ẹlòmí ẹbu ni òun ló jẹ ẹ̀dọ̀ ẹlòmí ẹbu so àgbáralé Al-Qur'ani mọ́ àti sọ Qur'ani di kìtàbà mahjuran àti pàtì àwa ń lé tí ò tó Al-Qur'ani àwa ń lé káàkiri ẹ̀yin lẹ fàárín fi wa náà dọ́dọ̀ àwọn oníṣẹ̀ṣe ìsìn tí wọ́n bẹ̀rẹ̀ sí ní búlé àwọn àfá ẹ̀yin ni torí pé tẹ́yìn ò bá máa lọ ọ̀dọ̀ wọn kẹ́ máa lọ ṣàwó lọ́dọ̀ wọn wọ́n ní rí tí wá sọ wọ́n máa bẹ̀rù àfáàní ẹ wo ayé àwọn bàbá ńlá wa tí wọ́n tó ẹ́ pé ọlá tí wọ́n làwá ń jẹ lónìí ẹ wo ayé wọn náà àwọn ni wọ́n ṣiṣẹ́ àpọ́nlé àwọn àfáà kalẹ̀ táwọn yìí náà fi jáde pé àfáàní ni táwọn èèyàn fi ń pọ́n wa lé so ẹ̀yin tẹ́ wá jẹ́ eléré ibú ẹ̀yà ọlọ́mọdọ́mọ òfò tẹ́ wá lọ yíṣẹ̀ kú òǹbi orí pa àwọn bàbá yẹn ẹ wá lọ ń gbé tí ò tó Al-Qur'ani káfà mọ́ ṣẹ́fà káfà mọ́ bọ́rí káfà mọ́ tèjì ó gbé aburú ńlá ni wallahi láàrin aburú ńlá ni tàbá mọ̀ òdodo ọ̀rọ̀ tó kòrò lélẹ́yìí tẹ́lómi bá fẹ́ mú mi sínú o lè mú mi sínú wàhálà tí ẹni yẹn gbé torí pé ẹni tó bá ń ṣerú nǹkan báyìí ń dọ̀tá rẹ̀ so àwa ń zàlálà Islam Al-Qur'ani àwa fẹ́ mọ́ iye pé Al-Qur'ani fún tí ó tó Al-Qur'ani lọ́wọ́ rárá kúlọ̀ àwùsù bó ti jẹ́ sura kan Al-Qur'ani gbogbo àwọn tá ń lé mú káàkiri kò tó bá mọ lílò rẹ̀ báwọn àgbàlagbà ṣe ń lò bí wọ́n ṣe ń kà bá nínú bí gan ṣe ní káàkà afá ìṣẹ́fà afá ìṣàwó afá ń gbẹ́bọ mo ti rẹ́ tó sọ fún mi rí pé tó o bá gbẹ́bọ ọ̀nà ò lè la wá ṣe kùrùbánù ni Al-Qur'ani náà sọ kíní kan ọkọ̀rọ̀ rábínáwò kíní kan kùrùbánù pé wàá gbé ẹbọ ní kùrùbánù oríṣiríṣi wọ́n tún wá mọ́ àyà Kùránì wọ́n tún máa yí sí aburú táwọn ń ṣe ní tó délẹ̀ nìyẹn wọ́n yí àyà Kùránì wọ́n tún wá yí sí aburú táwọn ń ṣe ní tí Kùránì ń wí kọ́ o àmọ́ ká lè fi dìfẹ́ǹdì ara wọn wà Kùránì ló sọ kùrùbánù ó gbé kùrùbánù ní ẹbọ ló ń jẹ́ bẹ́ẹ̀ o kí ẹ gbẹ́bọ sórí ta mẹ́ta àgbà òun ló fà tọ́pọ̀lọpọ̀ mẹ́fin kú lọ́dọ̀ ó ti tójú bọ́bọ̀ kú bọ̀ ó ti tójú bọ́n tójú agbára ẹ̀ lọ kò dúró tọ́lọ́hun mọ́ ṣàrò pé láwọn ṣéka mẹ́lẹ̀ aláàdàbí tí wọ́n bá pa nǹkan mí pọ̀ mọ́ lọ́hun ẹ̀rọ púrúkọ wọn ṣẹ́kù dì sí ṣàrò bẹ́ẹ̀ abẹ́rò púrúkọ ṣéka adáàmú ṣẹ́kù sí wá pé níta fi pinlẹ̀ markaz yóò ṣẹ́kù dì sí kò lè ṣẹ́kù ẹni tó bá fi ẹ̀yin náà ẹ lọ bèèrè sẹ́yìn àwọn bàbá kan wà tó já sí pé orúkọ wọn kálẹ̀ ńgbà tán wà láyé wọn ẹ̀ jẹ́ nǹkan kan mọ́ torí kíni wọ́n ti pa nǹkan míì foundation ìjẹ́ àfa wọn ó ti kú òǹtọ́ lọ́hùn ó ti mú nǹkan míì wá ẹlòmíì ilé awo ló kú sí nínú àwọn àfa yẹn àwọn ọmọ yẹn kàn bu àṣírí ẹ̀ ní ilé awo lẹ́lòmíì kú sí àwọn ọmọ yẹn kàn bu àṣírí ẹ̀ ní ṣó bójú mu kí àfa máa kú sílé awo ṣe ta gbàlódà nẹ́bí náà ṣé bá nẹ́bí ti ṣe nù ní ọ̀rọ̀ ẹbọ tá nẹ́bí pariwo tó pariwo qatilul kuffara wal mushrikin tọ́lọ́run sọ fà nẹ́bí báwọn jà tán ṣe bọ́ yẹn báwọn jà kó gbà wọ́n lọ́wọ́ wọn so ẹjá kú pàlàpàlà ẹjá daṣọ àpọ́nlé bo Islam alápọ̀nlé ní Islam lápọ̀nlé bo
àwa tá ń ṣe ń bíbá tá ń practice Islam practice ẹ̀ bọ́lọ́run ti fẹ́ ẹjá daṣọ àpọ́nlé bo Islam kákó òmìnir dédé kọ́lọ́run lè daṣọ àpọ́nlé bò wá. kọ́lọ́run lè daṣọ àpọ́nlé bò wá torí pé o fẹ́ lówó o fẹ́ ṣe ìgbádùn ayé. وأما من آثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى ẹni tó bá bàbàrà ayé ju ọjọ́ ìgbéra kíámà lọ jahima ni ó padà sí torí èyàn ò ní fi nǹkan kí nǹkan kó ọ̀rọ̀ jọ kó rí ọ̀nà Ọlọ́run náà kò lè rí. wàláhì làdín kò lè rí. orí ẹlòmíì tẹ́bá wá rí ẹlòmíì ò lè ṣí fìlà láàrin àwùjọ ẹ ti kódà ẹni tó jẹ́ onífá gan orí ẹ̀ súnmùtù jùlọ ẹ ti bá oríṣiríṣi ọgbẹ́ ń bẹ ẹ ti bá nǹkan kí nǹkan bẹ àdútọ́ Ọlọ́run mọ́ àdútà nẹ́bì mọ́ àlè ṣe tìláwà mọ́ àlè kàlùkùránì mọ́ ẹlòmíì gé kírun mọ́ nínú àwọn àfá wàláhì làdím ẹlòmíì kírun mọ́. ẹ dákun torí Ọlọ́run torí ànábì ẹ jẹ́ ká lọ daṣọ ìbora wa lára ìsìláàmù nílùú ayé so nírú tí wọ́n ṣe fún ìmáàmù yẹn o wọ́n fi nílè rí ṣe àkóbójúmu dídí ìmáàmù alladhi yukhatibu an-nas kull al-usbu' ẹni tí ń bá wọn jàmá sọ̀rọ̀ ní gbogbo ọ̀sẹ̀ káwọn ayẹpẹrẹ ìdílẹ́fù yẹn ayibun adhim. ẹ jẹ́ ká kú òbí pálapàla ká bára wa sọ tọrọ ẹni tó bá dúró dédé kódà kó jẹ́ pé èèyàn mẹ́ta ló kú pẹ̀lú ẹ Ọlọ́run ó tu ẹ lórí ẹ tó kú òbí aburú a mọ àwọn tó wà nínú ẹgbẹ́ secret court nínú ẹ̀lú nítorí wọn kíw akẹ́ndàbọ̀ ẹni ara ń yẹ fún yára lẹ́wà sí dábẹ́sì àjọ àmọ̀ tara wa náà ní níbi kíkí torí bó òdodo ti ṣòro sọ ada zamanu sokoti wa mulazamatu libuyuti wa ridọ bilqalili man qala al-haqqa yamutu. nígbà tí mo bá di ń pariwo ìṣàánú mi o ọjọ́ pa mí kíní kan ìgbà ni àwọn gbá òkú ọ̀ṣàṣọ táyà sí ó fẹ́ sòdodo òun ò fẹ́ bá wọn ṣe gbé òkùnkùn nígbà tó yá ṣé kò bá lọ àdó wájá yóò wá ní àfárá wájá secret court ni secret court ni kálùkù wá dá láwọ́ tán àwa di ọ̀rẹ́ wọléwọ̀de pẹ̀lú oníṣẹ̀ṣe subhanalladhi la ilaha ghayruhu àwa di wọléwọ̀de pẹ̀lú ọ̀rẹ́ oníṣẹ̀ṣe ní ta nẹ́bí tí torí ẹ̀ ṣe wàhálà tọ́lọ́ gbé dìde pé kó wá pa iná adẹ́bọ rẹ̀ kó gbé súnà rẹ̀ kó gbé dìde àwa fẹ́ sọ di ìntàmọ̀ jòkútì nísìn táwa rí lọ́nà pé bó o bá ṣe ọdún ẹ̀ ò lè la bó o bá ṣe àwọn ayé ò ní fi ẹ́lẹ̀ táwa wáyé. Ọlọ́run mọ iye lómi tó yá sí pé ó ti ayé rẹ̀ ti bàjẹ́ torí pé ó ń lé ẹnìkan kò mọ bọ́lọ́run ṣiṣẹ́ nìyẹn o àmọ́ nítorí pé ní ayé ń pè wá sí ra mọ́tò wọ́n kọ́lé fún wọ́n ń ṣe gbá fún òun náà wá lọ ń jẹjẹkújẹ kò mọ bọ́lọ́run ṣe ṣayé ẹnìyẹn o ti gbàgbé pé kádàrá ń bẹ ẹ dákun torí Ọlọ́run torí àná Muhammad sallallahu alayhi wa sallam ẹ jẹ́ apọ́nra wa lé ẹ jẹ́ ká ṣe Islam bó ti yẹ ká ṣe ká lè rí ọ̀nà Ọlọ́run ká lè bọ́lọ́run dáadáa wa akhiru da'wana anil hamdulillahi rabbil alamin subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al mursalin walhamdulillahi rabbil alamin assalamu alaikum.